I represent Zamfara State. After that, I need to send message to Dauda Lawal Diri. Dauda Lawal Diri, Itaqillaha. Dauda Lawal Diri, Itaqillaha. Kí wa nílé lóko níbikíbi tí ẹ bá wà tẹ́ tí ń gbọ́ mi ẹ káàsán ẹ̀yin ènìyàn wọ́n ní ìyà ò tó ìyà ó ní ọmọ wa sọ pé kò ní dáa fẹ́ni tó nà mí tí ọwọ́ ìyà bá dùnyàn ọwọ́ ìyà bá dùnyàn ìwà máa ṣàdúrà ní pé ẹ kọ́lé ẹ ra mọ́tò ọwọ́ ìyà dùn àwọn agbésùmọ̀mí o àwọn agbésùmọ̀mí wọ́n fi gbé ta o wọ́n kígbe síta lóhùn rárá àwọn ẹṣin ìkọkú wọ́n fi gbé ta wọ́n lẹ ẹ má fẹ̀mí wa ṣòfò mọ́ ẹ rí bó ṣe ń rí lára ẹ̀yin kíní burúkú wọ̀nyí ẹ̀yin kíní burúkú ẹ̀yin ẹni òfò àwọn ènìyàn ibi tẹ́ ń fi wa lápè ẹ̀yin tẹ́ jẹ́ kí ìlú ní tó ẹ jẹ́ kí ìlú rójú ẹ jẹ́ kí ìlú ráyè ẹ jẹ́ kí àlàáfíà wà nínú ìlú ohun tó dáa gan náà ló ń ṣẹlẹ̀ sẹ́yìn náà sí ẹ̀yin náà ẹ ti rí bó ṣe ń rí lára àbí ẹ ti rí bó ṣe ń rí lára ó lóun kọ́lé wọ́n ba léun jẹ́ wọ́n ju bọ́ǹbù ó ní ẹyẹ ju bọ́ǹbù sí wa mọ́ o ó bẹ̀rẹ̀ sí ń pariwo síta ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí àwọn ẹṣin ò kọ kú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn àwọn agbésùmọ̀mí kì í ṣe èdè Fúlàní ló fi sọ o bó ó mú òyìnbó yẹn ní alámúlùmálà ẹ ṣáṣà ẹ gbọ́ gbogbo ohun tó ń wí bẹ́ẹ̀ bó ṣe lè wò kórí ohun tó ń wí gbogbo ẹ̀ pápátá lẹ ẹ gbọ́ bó jẹ́ jẹ́ pé from left and right náà ló ti ń píkì àwọn òyìnbó tó ń sọ lálámúlùmálà ló ń píkì ẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tó wí láláì ní fàkókò ṣòfò a ó lọ sí òkè lọ́run láti lọ wo ohun tó ṣẹlẹ̀ ká tó padà wá ká wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ ṣeun gan. After that, I need to send message to Dauda Lawal Diri. Dauda Lawal Diri, Itaqillaha. Dauda Lawal Diri, Itaqillaha. Itaqillaha. As from today, we need to zaman lafiya in Zamfara State. Fighting is not continue to zaman lafiya. Peace is very important of you because totally if you continue to look at the Eastern West Africa, you see Sulhu is very important for me. After that, I need to send message to Commissioner of Defense, Tukur Usman Gusau. He is the one of the send the aeroplane to come bush to bombing and bandit. This one is not good now. So, Kuma if you see the Fulani, the Nigeria all is the House of Fulani, not the one traveling. Vigilante group. For instance, look at last week, vigilante group to come my area to follow my cow and sheep to go. There is no reason here. Dauda Lawal Diri, Itaqillaha. Dauda Lawal Diri, Itaqillaha. You are the leader of Nigeria, Zamfara State, in terms of my Zamfara State. So, if you are need to continue to lead Zamfara State very well, no be problem. So just come and call the Fulani, the Kashalas, to come to meet them. If the Fulani need something, the benefit of cows in terms of bohol, murtake, and other different beneficial.
So after that, if you have questions, just raise your hands and ask. For instance, look at you resembling like a Fulani. You are a white man. You know they say where Fulani is thief, all the thief. No. Wala no the Fulani all they are thief. No. Go and check him. Now, for instance, me, I am the one that my house, building my house very clean. And why you send the aeroplane now to come and bombing it? Why? I don't know why. So, if you are thief, so nobody can come with your area to push your thief. So you have to be respect your country. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, mo kí wa lógúnlógún, mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀yin náà ẹ ti gbọ́ nǹkan tí wọ́n ń wí lẹ́nu, àwọn náà ti rí bó ṣe ń rí exactly nǹkan tẹ́ ń fi nǹkan yẹn gan náà làwọn èèyàn ń fi. Ẹ gbọ́ fóònù ring, àwọn agbésùnmọ̀mí á máa lo fóònù Nàìjíríà. Ọlọ́run bá o. Àwọn ìlú kan wà, irú ìlú tá a wà yìí, ó wà very easy torí line network tó ń lò wọ́n ti register ẹ̀ pẹ̀lú orúkọ ẹ̀ pẹ̀lú data ẹ̀ náà fi register. Tí wọ́n bá fẹ́ mú ẹ síkún ni wọ́n máa tap gbogbo ohun tó ń wí pápátá nu wọ́n máa gbọ́. Wọ́n mọ ibi tí wọ́n ti lè wá gbé ẹ. Àwọn Nàìjíríà ìlú aríre má ṣe, wọ́n mọ gbogbo àwọn tactics wọ̀nyí, wọ́n mọ àwọn gbogbo technology wọn tí wọ́n lè lò but wọn ò fẹ́ ṣe. Ṣé owó lẹ́ẹ̀ ní kò sí ni? Owó lẹ́ẹ̀ ní kò sí àbí? Ẹ wo àwọn agbésùnmọ̀mí, ẹ wo bọ́n ṣe ń ṣe bó ṣe ń wù wọ́n. Wọ́n wá kóra wọn jọ, àwọn tó ń pè fún pé ẹ má pa wá mọ́, ẹ má ju bọ́ǹbù sí wa mọ́. Wọ́n kó ìbọn dání o, ẹ̀rí ìbọn tó wà lọ́wọ́ gbogbo wọn tó ń tẹ̀ ń gbìyànjú tó ń tẹ̀ sí ẹ̀ wò. Ṣáwọn ilé ìjọ ẹni tó ti rẹ́dì láti gbé ìbọn sílẹ̀? Ọ̀rọ̀ Nàìjíríà ó tojú súnyàn. Ọ̀rọ̀ Nàìjíríà kì í ṣe pé kò sí àwọn ìkọ̀ọ̀kan nínú wọn tí ò dáa, kì í ṣe gbogbo wọn ni ò dáa o. Torí irú gọ́fúnà ṣé Borno ni gọ́fúnà ṣé òun náà ni òun ni Zulum. Gọ́fúnà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn. Tẹ bá rí ohun tó tún dánwò lánàá lé ní sẹ́ni ń sìn ní gọ́fúnà Zulum. Ó ní gbogbo àwọn ọmọ àwọn àlejò tó wà nínú ìlú wọn ní Borno tí wọ́n fẹ́ lọ lé ọdún tí wọ́n ní owó mọ́tò. Ó lọ san owó mọ́tò fún wọn. Ó lọ san owó mọ́tò káwọn èèyàn wọ mọ́tò lọ síbi tó ń lọ lọ́fẹ̀ẹ́. Wọ́n ló ti fún àwọn sáwọn ará ìlú náà lọ́dún fún níbi 30,000 kó lè rọrùn sí wọn. To the extent that àwọn Christian Association àwọn kan nínú ìlú yẹn gan wọ́n gbóṣùbà fún un pé no Muslim dẹ lóhun. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ń gbìyànjú níwọ̀nba títí ẹ̀. Ẹ wá wo the best senator in Nigeria, the best senator in Nigeria, Senator Natasha. Arábìnrin tí wọ́n fún lápé tí wọ́n jẹ́ kó ráyè ṣe ohun tó fẹ́ ṣe nínú ìlú yẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá ń dààmú arábìnrin Ọlọ́run máa dà á láàmú. Torí Akpabio kò yọwọ́ lọ́rọ̀ arábìnrin tó ló ti gbé lọ sí ilé ẹjọ́ Supreme Court. Ó ti gbé Natasha lọ sí Supreme Court now. Obìnrin ni the best senator in Nigeria. Tẹ bá rí ohun tó ti ṣe, àìmọye àwọn nǹkan tó pín ní solar kìíní kẹ̀kẹ́ ni o, ẹ̀rọ tó fi ń lọ ta ni o, many things tóbìnrin ti ṣe. Ó wà ń bẹ̀ ojú rí nǹkan tí arábìnrin yìí ṣe. Kì í ṣọ̀rọ̀ orí ahọ́n. Nínú December tá wà ń sì ó ti ṣe bẹ́ẹ̀bẹ́. Arábìnrin ti ṣe bẹ́ẹ̀bẹ́ nínú December tá wà. Nínú ọdún tí Christmas tó fẹ́ ṣe, ó ti ṣe bẹ́ẹ̀bẹ́ ní Kogi State. Ó ní owó tí wọ́n ń fún un ní constituency ẹ̀, ó ń lò fún nǹkan tó ní kó lò, ó ti ń lo owó ara ẹ̀ mọ́. Torí àwọn èèyàn ń wò pé ibo lóbìnrin ti ń rí owó tó fi ń ṣe nǹkan tó ń ṣe yìí. Ibo ló ti ń rí owó tó fi ń ṣe nǹkan tó ń ṣe. Ìyàlẹ́nu ló ń jẹ́. Ìyàlẹ́nu gidi ló ń jẹ́ fún àwọn ará ìlú. Ibo làwọn sẹ́nétọ̀ tó kù, ibo náà ń kówó tí wọ́n sí. Báwo làwọn sẹ́nétọ̀ tó kù, báwo náà ṣe ń ṣe owó wọn. Wọ́n kówó tí wọ́n àpò náà ń kó sí. Òṣùbà rẹ̀ rèé o, Sẹ́nétọ̀ Natasha, nǹkan oníṣẹ́ mi ẹ̀. Nǹkan oníṣẹ́ ìwà arábìnrin. Nǹkan oníṣẹ́ o ní Kogi State tó wà. Irú àwọn ènìyàn báyìí là ń fẹ́
ó kúrò láti Swiss àbí country olówó tó ti kúrò ẹ ti rí náà pé ìṣesí ẹ ti mọ̀ pé ara àwọn tí wọ́n wà ń lu òyìnbó tí ìyà ò jẹ torí nǹkan tó ń lọ nísàlẹ̀ pé jẹ́ kó lọ try tó ń bá lè wọbẹ̀ wọ́n á gbìyànjú títí wọn irú ẹ̀ lárábìnrin kò dàbí bẹ́ẹ̀ta ẹdú tó wọbẹ̀ kò tó ọ̀sẹ̀ kan lọ́fíìsì ó ti palẹ̀ òbítíbitì owó ti palẹ̀ ẹ̀ mọ́ ó ti palẹ̀ mọ́ ẹ wo àwọn tó bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká máa sọ ọ́ àwọn tó bá ń ṣe dáadáa gọ́vnà Zulu ó ń ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn nǹkan tí gómìnà yìí ti ṣe nínú state yẹn ṣùgbọ́n àwọn kan wà mẹ́tọ́ pé wọ́n ti sọ pé sẹ́ẹ̀ àwọn ò ní ṣe rere pé àwọn ò ní ṣe rere nínú pé ibi làwọn fẹ́ máa ṣe kò síbẹ̀ ṣe lè máa ṣe nǹkan tó ń wá máa bàjẹ́ ni ó ń wà nínú ìjọba Tinubu lọ́wọ́lọ́wọ́ tó ń jọ ń ṣèjọba àwọn kan wà mẹ́ sẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan tẹ́fẹ́ fà sókè wọ́n á máa fà wálẹ̀ ni wọ́n á máa fà wálẹ̀ ní gbogbo ọ̀nà tí nǹkan yẹn ò ní fi lójú tó ní fi ráyè òun wá máa ṣe irú wọn wà ń bẹ wọ́n ń bẹ nínú ìjọba adúpẹ́ lọ́wọ́ wọn bá èyí tó ṣe burúkú jù ní ọ̀rọ̀ ààbò tó wà ńlẹ̀ bọ́n ṣe ń dún mọ̀ òun ṣùgbọ́n Tinubu ti sọ ó ti fún wọn ní ọ̀dà ẹ máa pa wọ́n lọ kò sí pé wọ́n mú ẹnìkan eléyìí náà máa fi wọ́n hàn kò ní nídìí ẹ̀ we don't need it nǹkan tá à ń sọ nìyẹn ní South West ẹ wo àwọn ọmọ tó fẹ̀mí wọn ṣòfò ní ìlú Ìgbòho ẹ wo bọ́n ṣe ṣá arákùnrin ní ìṣàkúṣà ẹ wo bọ́n ṣe ṣá bírọ́dà yẹn ìṣàkúṣà làwọn Fúlàní ṣá ẹ wo etí gbogbo orí ẹ̀bẹ̀ lẹ́yìn ni báwo ni ó ṣe fẹ́ yìí ó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó dẹ̀ ti lose a lot of blood nǹkan tá à ń sọ nìyẹn nínú Nàìjíríà no hospital nothing ẹni tó wà nínú condition bẹ́ẹ̀ yẹn tó lose a lot of blood lára orí wọn attend sí orí machine kan lójókòó sí àbíbo lójókòó sí náà èèyàn ẹ rí fídíò yẹn náà orí ibì kan lójókòó sí wọn ẹni tó yẹ immediately effect ó yẹ kán ti rush ẹ kán ti gbé ọ sí kán ti máa fa nǹkan sí lára kán ti gbogbo nǹkan kán ti dé sí lára kán máa ṣe kínní ta ló fẹ́ attend kò sí hospital Akpabio nígbà tá senate president senator Akpabio nígbà tó kọ́ hospital tó kọ́ àwọn èèyàn sọ pé hospital yìí eléyìí tí na ọmọ pa hospital yìí na hospital pa nínú Nàìjíríà síbẹ̀síbẹ̀ nǹkan ara bàbá òyà wọ́n ti gbé lọ sí UK nǹkan tí wọn ò nígbàgbọ́ lórí nǹkan tí wọn tí máa ń ṣe àwọn èèyàn burúkú tí wọ́n jẹ́ kí Nàìjíríà máa lè ní just only one hospital tó yẹ pé content okay this hospital is for our leaders is for the politicians àwọn olórí àwọn gómìnà nìkan lá máa lọ bẹ̀ kọ́ tiẹ̀ kọ́ ètò fi lọ́ọ́ mú wa dànù sí UK ní gbogbo wọn kúkú lọ́ọ́ kú sí ẹ̀dẹ̀ ṣèpọ̀ tẹ́ ẹ máa kú sí UK yẹn ẹ pọ̀ àtẹ̀yìntẹ̀ tí ń ná France lọ́wọ́lọ́wọ́ òkú yín ni wọ́n máa gbé wá ẹlẹ́ẹ̀ní ṣe nǹkan fún àwọn ará ìlú ṣùgbọ́n ẹ rí owó wa ń gbé lọ sí UK kẹ́ lọ fi máa ná ẹ lọ ná owó wa torí private hospital lẹ́ ná ń bẹ̀ kì í ṣe public hospital private hospital òbítíbitì owó lẹ́ ná síbẹ̀ òkú yín ni wọ́n máa gbé wálé tẹ́ bá ti lọ bẹ̀ òkú yín tẹ́ bó jẹ́ France lẹ́ lọ tẹ́ ẹ lè kọ́ hospital fún Nàìjíríà káwọn mẹ̀kúnnù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan kékeré báyìí ló pa wọ́n nǹkan kékeré ẹlòmíì typhoid ẹlòmíì hansa bíntì nǹkan òun lá pa ẹlòmíì tó ẹ bá ti lọ bẹ̀ tẹ́ fẹ́ lọ gba ìwòsàn lẹ́ni hospital tẹ́ ẹ ṣe sí Nàìjíríà ẹ ní wá òkú yín ni wọ́n á gbé wálé agbára àwọn alálẹ̀ tẹ́ sọ pé ẹni bí lẹ fẹ́ yà gbogbo yín Akpabio yín wà mẹ́ Akpabio ṣóṣì wà ní UK tó bá wà mẹ́ ẹ jẹ́ ká máa rọ́ èpè fún o kó má wálé o kó kú síbẹ̀ ni o òkú ẹ̀ ni wọ́n á gbé wálé ẹ̀yin kíní ẹ̀ ní ìrònú ni ẹ̀yin Nigeria leader ṣé ẹ̀ ní ìrònú ni ní ìrònú ni abẹ́rù kíni ẹ wo ẹ̀yin ènìyàn wa anyway mo ṣe ń bọ̀ mi ṣe ni and if you can look at me properly I look tired so tired mo ní láti lọ sùn mo kàn ní kí ju fọ́nrán ìfún wa ni mo ní láti relax for just 1 hour then I will go live later sure I will go live maybe around 6 I will go live so that a sì níbi credit bíi 10,000 sílẹ̀ 1,000
a máa rá àwọn èèyàn tó máa ní ìdí dátà ká fún wọn ní dátà ní ìwọ̀nba tó kù tó bá ti di bí on 20 something tí owó bá ti wà nílẹ̀ á ti ṣe mí lágbára Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ tá bá ti ṣe fídíò ẹ máa bá wa tẹ like ńbẹ̀ ó ṣe pàtàkì kẹ́dẹ̀ bá wa fi ṣọwọ́ sẹ́lòmíì ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn kan bá wa subscribe sórí platform wa a ní ìrìjú báyìí lọ Akalamago TV show. Thank you. Reverend Father, your prayer this morning no work. Bagangbam, you don't see why it go hard before things go change. The same people wey dey tell us pray so that things will change, pray for security, pray for this, pray for that. Reverend Father, if to say police no catch this Reverend Father, we for no know say na the same Reverend Father wey dey tell us to pray make things change, make security dey, make insecurity stop, make bandits dem stop to dey terrorize people. The same Reverend Father na im dey supply gun and bullets, ammunitions dey give bandits for Plateau State and some neighboring states wey dey for around Plateau. Just imagine a whole Reverend Father if he supply gun finish and bullet for night, for morning, for church, he go come dey tell people to pray. If to say police no catch this one now, we for no know. Just watch the video, may see as him dey confess as dem use catch am, and to even make matters worse, na him dey work the gun, locally made AK-47 rifles. Just watch this video. God abeg o. Reverend Father, your prayer this morning no work. This one recover from the Reverend Father. The fabrication and supply of locally made dangerous arms by illegal arms dealers from Plateau State has continued to pose a threat to national security. The police has over the years busted and arrested several syndicates from Plateau State who often produce and supply arms to criminal elements in surrounding states like Kaduna and other states. Paraded here are arrested 8-man gun-running syndicates arrested by IRT operatives in Plateau State for fabricating locally made AK-47 rifles and other caliber of arms. The first public relations officer, ACP Olumuyiwa Adejobi, said the 8 suspects were intercepted at various intelligence-led operations. Acting on credible intelligence received regarding the activities of a gun-running syndicate in Plateau State, operatives of the IRT arrested one Joseph Tata, male, 33 years, in Mekan local government area, Plateau State. The operatives recovered the following items concealed in the door mat of a red Volkswagen station wagon: 8 fabricated AK-47 rifles, 4 fabricated revolver rifles of guns, 3 fabricated semi-automatic pistols, and 2 fabricated AK-47 magazines. 2 other suspects were arrested by IRT operatives for illegal possession of prohibited firearms. One of the suspects said he purchased the arm for his personal protection. He said he was kidnapped twice. That was his reason to harm himself with AK-47. To harm himself with AK-47 rifles. The police say its operatives recover 191 prohibited firearms, 4,255 various live ammunition, arrest of 63 suspects, and rescue of 387 victims of kidnapping in January 2025.